ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá tójọ́ méjì jọ́ mẹ́ta tá a ti ríra ẹni ẹ kú àti làákìra ẹni. Mo dúpẹ́ mo dúpẹ̀pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé. Ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè, kí ló dé, kí ló ṣẹlẹ̀, àárí yín gbọ́, ẹ sọ̀rọ̀ ẹ má ìbínú, omi ló pọ̀ jọ kà lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí, àwọn ti gbọ́ àkàgbádùn lítírésọ̀ Yorùbá ti pẹ́. Kí ló dé, ṣé mi ò ṣe mọ́ ni, ṣé kinní kan ni, máa tó bẹ́ẹ̀, máa gbọ́dọ̀ mọ́ ṣe mọ́. Irọ́ ajá àjò ni tí kìí jẹ́ kí ọkùnrin ó lóúnjẹ ọmọ láyà. Òun náà ló fà á, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà wọ́n ní àkísà tó bá ti dájọ́ àkìtàn ni ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró. Ó lè tó í jẹ́ àkísà tó ti dájọ́ àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró. Kò yé yín, wọ́n mọ̀ ṣàlàyé eléyàn bó bá dọjọ́ iwájú. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá ó ti lààmì ó laaka. Ó kàn jẹ́ wípé iṣẹ́ kún ọwọ́ mi níbi ọ̀sẹ̀ mélòó, oṣù mélòó sẹ́yìn ni ò jẹ́ kẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ mi síwájú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, àdúpẹ̀pẹ́ òkun, débi wípé àwọn tí mi ò tiẹ̀ lérò wípé wọ́n lè pè mí, tí wọn ò mọ̀ pé wọ́n ń gbádùn ètò yìí, wípé wọ́n lè pè mí wípé kí ló ṣẹlẹ̀, kí ló dé. Kò sí nǹkan kan o, àlàáfíà ni mo wà o, ọwọ́ mi ló kún o. Iṣẹ́ ìwádìí gbogbo ẹ̀ mọ́ra wọn. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà yìí àjá àjò ni. Bó ṣe ọ̀jẹ̀ lọ̀rọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà yìí, tó àfi sùúrù o. Ọlọ́run ọba yóò mọ yó wa, yóò sì mọ ṣàánú wa. Òun ló fà á torí pé ọwọ́ mi kún díẹ̀ láàrin bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Òun ló fà á, a sì ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ọba tún ti fi ààyè rẹ̀ lẹ̀. Bóyá ẹ̀yin ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, bí mo ti ń ṣètò yìí náà lẹ̀ ń wò mí káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́ ẹ bá ti ń wò mí. Ẹ wí fálára, ẹ sọ fájèrò, ẹ bá wí fún ọwárangún àga wípé olólùfẹ́ yín Ọ̀mọ̀wé Kọ́lá wọlé Ládòkè a tó ti padà o lórí àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Ibi tá a ti dánu dúró ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn, ibẹ̀ náà láti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rí i pé abala méjì òun náà ni àkàgbádùn lítírésọ̀ Yorùbá ń ló pín sí. Abala àkọ́kọ́, òun la ti ń fi ọ̀rọ̀ ìmọ̀ràn là ń gbára wa níyànjú bí ilé ayé ṣe rí, bó ti yẹ ká rìnrìn àjò wa nú ayé tá a fi ní fẹsẹ̀ kọ. Abala ẹ̀kejì, òun náà ni a ti ń ka lítírésọ̀ Yorùbá, ìwé tá a ń kà á lọ tó sì jẹ́ wípé àwọn èèyàn ń gbádùn rẹ̀. Ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ, òun là ń kà á lọ. Ẹ sì má gbàgbé, a wà ní YouTube náà o, @Kọ́lá Ládòkè. Ẹ kọ Kọ́lá Ládòkè ń papọ̀ ní @Kọ́lá Ládòkè. Ìnìkànnì tẹ́ ẹ lọ tẹ́ ẹ bá ti dé YouTube kétékété náà ni ẹ tún máa gbádùn wa níbẹ̀. Mo dúpẹ̀pẹ́ òkun lọ́wọ́ gbogbo àwọn tá a jọ so ètò yìí papọ̀ tó fi di odidi. Ojú yìí ti ná alẹ́ o, ojú ò ní ti ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè. A ti ṣe rìn torí àkókò wa, àrọ́jọ́ mùsùlùkùn. Owó làkókò lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àkókò owó ni. Owó làkókò lórílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n lè mọ̀mọ́ iye àkókò láwọn ìlú míì. Ó níye tí àkókò wákàtí kan ó níye tó jẹ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìdí náà táwọn èèyàn kì í ṣe fi àkókò ṣeré lórílẹ̀-èdè yìí. Kí ni n tá fi gbára wa nímọ̀ràn ká ṣe ní pápápá? Mo ti sọ fún yín, ẹ lè wò wá ní YouTube @Kọ́lá Ládòkè. Ẹ kọ Kọ́lá Ládòkè ń papọ̀. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá lẹ́ẹ̀bà máa wò lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò mọ ojú òpó ìbánisọ̀rọ̀ mi. Wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ ń wá káàkiri nígbà táwọn ò gbóhùn mi. Kò sí nǹkan kan tó ṣe mí o, sáká láradá o, kò sáburú kankan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Tẹ́ ẹ bá fẹ́ pè mí àbí tẹ́ ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá mi sọ̀rọ̀. Wọ́n ní ǹjẹ́ mo máa ń ṣe àyàn òǹgbifọ̀.
pé translation ká ṣe àtúpalẹ̀ òyìnbó sí yorùbá tàbí yorùbá sí òyìnbó hábà wọ́n ní àkànyìnsọ́ jọ̀gẹ̀dẹ̀ ó ní kí n ra kí n iṣẹ́ mi náà ní ká ṣe àtúpalẹ̀ èdè òyìnbó sí yorùbá tàbí ká ṣe àtúpalẹ̀ èdè yorùbá sí òyìnbó ọlọ́run ọba ló fi rán mi o tẹ́ ẹ bá wá fẹ́ pè mí nọ́mbà tẹ́ ẹ pè sí +1 202 380 8501 +1 202 380 8501. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà lórílẹ̀‐èdè amẹ́ríkà yìí wọ́n ní dákun àwọn mọ̀ pé bí àwọn ní o ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn ní ògbédè yorùbá ìtìjú ló sì jẹ́ fún àwọn táwọn bá ń gbọ́ ètò yìí wípé àwọn làwọn fà á wọ́n ní ọ̀nà wo làwọn lè gbà tó fi jẹ́ wípé àwọn ọmọ àwọn ó lè gbọ́ èdè yorùbá ẹ pè mí lórí nọ́mbà wọn lẹ́yìn ètò tàbí gbàkúgbà tẹ́ ẹ bá rí fọ́nrán wọn à á ṣàlàyé bá a ṣe rìn ọlọ́mọ sọmọ wa lọ́mọ àlè ọlọ́mọ ṣàwa náà lọ́mọ àlè tí fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ ńgbé èèyàn bá wá pẹ́ lájò tó wà lájò tán àmọ́ tá a bí sájò tí wọn ò lè sọ èdè abínibí wa ṣe rí ipò tán ṣe rí ipò tán tolúwẹ̀ ti tán nù ọlọ́mọjọ́ tán fún wa nígbà téèyàn bá ti sọ èdè rẹ̀ nù tó sọ àṣà rẹ̀ nù ó ti tán fún onítọ̀nù kó má wulẹ̀ béèrè nǹkan kan mọ́ ẹ̀jẹ̀ aṣẹ́wìbò lábala tibẹ̀ abala àkọ́kọ́ kí ni ọ̀rọ̀ ìmọ̀ràn eléyìí tí a fi gbara wa níyànjú láàrin àkókò péréte ìríjú ẹni kí ni mo sọ ìríjú kí là ń pè ní ìríjú kí ni yorùbá ń pè ní ìríjú tí wọ́n bá pè èèyàn ní ìríjú kọ́láwọlé ládòkè ǹjẹ́ ló mọ̀ pé ìríjú ni ọ́ ìríjú ta ni tí wọ́n ń pè ní ìríjú ni ẹni tó ń sojú ẹnìkan níbìkan lákòókò kan àti ní ìgbà kan ta lèmi ń sojú lórílẹ̀‐èdè amẹ́ríkà tí mo wà yìí ta lẹ̀yin ń sojú níbi tẹ́ ẹ wà káàkiri àgbáyé bí n tiẹ̀ sojú ìjọba mò ń sojú ẹbí mi mò ń sojú ẹbí kọ́lá mò ń sojú ẹbí ládòkè mò ń sojú ọlọ́run lórílẹ̀‐èdè amẹ́ríkà tí mo wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nípò ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ ìríjú láwọn orílẹ̀-èdè míì tí wọ́n ń lọ sójú orílẹ̀-èdè wọn tí à ń pè ní ambassador ìríjú ni wọ́n níbikíbi tí wọ́n bá wà bóyá lẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi lásìkò ìríjú lẹ́yìn náà ṣùgbọ́n ìríjú ta lẹ́yìn ń ṣe ìríjú ọlọ́run elédùmarè tó dá wa sílé ayé ni gbogbo wa ń ṣe o bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ n sọ fún yín ọjọ́ kan iná ò dilẹ̀ lẹ́yìn asusu jẹ tí wọ́n ó pe kó wá kí á wá jábọ̀ ọṣẹ́ tá a ṣe ọlọ́run elédùmarè tó rán wa wá sílé ayé lágbájá ọmọ lágbájá mọ́ bọ́ ó ti lólé ayé sí o láàrin àkókò péréte tí mo fún ọ wípé kó o lọ ṣèríjú mi nílé ayé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ dipò kàǹkà mú lásìkò tá a wà yìí ẹ ti gbàgbé pé ìríjú ni yín ẹ ti gbàgbé pé ìbò wa la fi taari yín síwájú kẹ́ ẹ lọ sojú wa nípò tẹ́ ẹ wà yìí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ rán yín létí o ipò tẹ́ ẹ wá wà yìí bó o lẹ ṣe ń lò ó ẹ lóore ni o àbẹ́ ẹ tún lò ó lọ́nà míì ẹ lò ó láti múnú èèyàn dùn ní o àbẹ́ ẹ lò ó láti banú èèyàn jẹ́ ẹ rántí o ẹ̀yin kọ́ lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wà nípò yìí ẹ̀yin sì kọ́ lẹ gbẹ̀yìn ọkàn jẹ́ wípé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá àwọn haúsá ní sẹ́ríkì ń gómọ̀ sànmọ́nì ń gómọ̀ ẹ̀yin lẹ wà ń bẹ̀ lásìkò yìí ni ṣùgbọ́n ipò tẹ́ ẹ wà yìí ǹjẹ́ ń lóore àbẹ́ ẹ̀ lóore ẹ̀jẹ̀ á lóore o torí pé ọjọ́ kan ń bọ̀ tí ní ó dilẹ̀ lẹ́yìn asusu jẹ ìríjú ni gbogbo wa ìríjú ọlọ́run ò ní gbogbo wa o tá a bá ti ní lọ́kàn pé ìríjú la jẹ́ a máa gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ torí ẹnikẹ́ni ò mọ ìgbà tí wọ́n pè wá ká wá sírò iṣẹ́ wa kò jẹ́ bó ṣe jẹ́ lábala abẹ́hùn ó tán lẹ́nu ó kù ń kò ẹ jẹ́ á lọ síbi tá a ti ń ka lítírésọ̀ yorùbá àkàgbádùn lítírésọ̀ yorùbá ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ ṣé ẹ gbàgbé ibi tí mo ti dánu dúró níjó ní mo sọ fún yín
mo ní ọba ìlú àwọn àkàrà oògùn ó pè é wípé òun níṣẹ́ kan tóun fẹ́ ràn òun fẹ́ ràn lọ sínú igbó irúnmọlẹ̀ ọkàn rẹ̀ bàjẹ́. Àkàrà oògùn wá sọ fún ọba wípé òun ṣetán o láti lọ, ṣùgbọ́n òun náà fẹ́ kí ọba ṣe kinní kan fún òun fẹ́ kó bá òun pé àwọn ọdẹ ṣàǹkó òun nìkan ò lè dá lọ. Lẹ́yìn tí ọba gbà láti ṣe báyìí, ọba wá àkàrà oògùn ó wá ọ̀rẹ́ minú rẹ̀ tí wọ́n ń pè ní Kàkó oníkùmẹ̀kùn tó náà jẹ́ ògbójú ọdẹ, ó wá lọ sínú igbó wípé ó gbọ́dọ̀ wà lára àwọn tí wọ́n jọ rìnrìn àjò náà. Ibi tí mo ti dánu dúró, ẹ jẹ́ n rọra padà sẹ́yìn kí n wá jó mọ́ èyí tá a kà lónìí. Ọdún méje tí Kàkó ti ń bá ìyàwó rẹ̀ gbé náà ni mo dé igbó ńlá o. Ohun ìyàlẹ́nu ni ó sì jẹ́ fún yín pé ní ọjọ́ yìí gangan ni Kàkó tó ń ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ láti ọdún méje tí wọ́n ti jọ ń gbé náà ni àmúra láti fi inú igbó náà sílẹ̀ láì dágbére fún ìyàwó rẹ̀. Nígbà tí onítọ̀hún gbọ́, ó sáré wá bá wa lọ́nà, ó sì dìmọ́ lẹ́sẹ̀, ó wí báyìí pé kíni ibi tá a ti dánu dúró níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn nù. Ẹ wá jẹ́ á tẹ̀síwájú. Kí ni ṣe tó bẹ́ẹ̀ ọkọ mi? Ọ̀ràn wo ni mo dá tó bẹ́ẹ̀? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó bẹ́ẹ̀? Ọ̀nà wo ni mo gbà fi ṣẹ̀yìn? Ẹ rí ọkùnrin mìíràn pẹ̀lú mi ni? Ẹ gbọ́ pé mò ń sọ̀rọ̀ àìdá yín ni? Mò ń hùwà ọ̀lẹ ni? N kò wá oúnjẹ lákòókò ni? N kò fi ìfẹ́ hàn tó ni? Ẹ gbọ́ pé mò ń jà káàkiri bí? Ẹ gbọ́ pé ọ̀rọ̀ ọmọ ìta ń jáde látẹnu mi ni? Mò ń ná ìnákùná ni bí? Mò ń ṣe àṣejù fáàrí ni bí? Tàbí mò ń rin ìrìn ìdọ̀tí ni ń dán? Mò ń hùwà ìbìkítà sí yín ni ń dán? N kò gbọ́ràn sí yín lẹ́nu ni ń dán? Tàbí n kò tẹ̀lé ìmọ̀ràn tẹ́ ẹ fi sílẹ̀ fún mi ń dán? Àbí n kò mọlé tún ṣe? Tàbí n kò mọ àlejò tọ́jú? Tàbí n kò mọ oúnjẹ ṣètò? Tàbí n kò tilẹ̀ mọ èsì ọ̀rọ̀ ní ń dán? Tàbí n kò ràn yín lọ́wọ́ níbi iṣẹ́ yín ni? Kí ló àkúkú le tó bẹ́ẹ̀? Ẹ sọ fún mi, ẹ sọ fún mi, ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi, nítorí Ọlọ́run ẹ má ṣàì sọ fún mi, baálé mi, ọkọ mi, olólùfẹ́ mi. Kàkó dáhùn, ó sì wípé lótìítọ́ obìnrin tí ó bá mọ ohun gbogbo tí ìwọ kà sílẹ̀ yìí ṣe kò ṣe ọkọ rẹ̀ láíláì. Bí n kò bá sì ní purọ́, ìwọ kò fi ọ̀kankan nínú wọn ṣẹ̀mí rí o títí. Ó kàn jẹ́ wípé n ó fi ọ́ sílẹ̀ lásìkò yìí ni, torí pé ẹgbẹẹgbẹ̀rún àwọn obìnrin ni wọ́n máa ń ṣe ohun kan tàbí òmíràn lórílẹ̀ ayé. Ìwọ ò fi kankan ṣẹ̀mí o, ṣùgbọ́n ìgbà tí nǹkan bá ti dé, ó ti dé náà nù. Bí ojú bá ti mọ́ ìgbà èwe ní bọ́ọ̀lẹ̀ lórí igi, bí ilẹ̀ bá sì ti ṣú, ìgbà ẹranko a máa rìn nínú igbó. Ohun gbogbo ni ó ní àkókò tirẹ̀ nílé ayé. Àkókò eré ọ̀tọ̀ ni, àkókò ìjà ọ̀tọ̀ ni, àkókò ẹkún ọ̀tọ̀ ni, òótọ́ ọ̀tọ̀ ni, àkókò ayọ̀ ọ̀tọ̀ ni, ọ̀tọ̀ ni àkókò lílọ, ọ̀tọ̀ ni àkókò ṣíṣe, ọ̀tọ̀ ni àkókò jíjẹ. Àkókò lílọ mi nìyí, ọ̀ràn dandan sì ni kí n lọ, nítorí nípa bẹ́ẹ̀ máa bá tìrẹ lọ, èmi náà yóò bá tèmi lọ o. Bí o bá rí ọkọ mìíràn fẹ́, má ṣàì ṣe bẹ́ẹ̀, torí pé ọmọ ọlọ́mọ ń bá ilé rẹ̀ lọ, ó dìgbà o. Nígbà tí Kàkó dáhùn báyìí tán, obìnrin yìí bú sẹ́kún, ó sì bẹ́ẹ̀ títí, ṣùgbọ́n kò tilẹ̀ dá lóhùn kankan. Ó mú kùmọ̀ rẹ̀ lọ́wọ́, ó fi àdá rẹ̀ sínú àkọ̀, ó ń lọ kíákíá bí ìgbà tí àwọn alákọ̀wé
bá ń kánjú lọ sí ibi iṣẹ́ wọn. Obìnrin náà bá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ tàánú báyìí pé, "Háà! Báyìí ni ìwọ tún ṣe ìwọ ọkùnrin yìí. Ní ọjọ́ tí ìwọ kọ ẹnu ìfẹ́ sí mi, èmi kọ̀ fún ọ, ṣùgbọ́n ìwọ fọ́nu títí, ó sì tàn mí jẹ títí. Ó mú mi gbàgbọ́ pé kò sí ọkùnrin tí ó dàbí rẹ, mo sì fi ìfẹ́ hàn fún ọ tó bẹ́ẹ̀ tí àìsàn ìfẹ́ dé sí mi, tí wèrè ìfẹ́ gùn mí, tí wárápá ìfẹ́ gbé mi nítorí rẹ. Bí mo bá jẹun, àfi bí mo rí ọ. Bí mo bá mu omi, àfi bí mo rí ọ. Bí mo bá ń lọ sí òde, àfi bí o bá mi lọ. Bí mo bá gbóhùn rẹ níbì kan, àfi bí mo dé ibẹ̀. Ìgbà tí ìfẹ́ bá sì gùn mí ní ilé, ni èmi máa ń wá ẹ̀bá ilé rẹ. Èmi á máa sọ̀rọ̀ kétékété kí ìwọ lè gbúrò mi. Ìwọ mọ̀ pé n kò ní ìyá, n kò sì ní bàbá. O sì mọ̀ pé n kò ní ẹ̀gbọ́n, n kò ní àbúrò. Ìwọ nìkan yìí náà ni mo ní dípò gbogbo wọn fún mi. Ṣùgbọ́n lẹ́yìn tí ọwọ́ wa ti wọ ọwọ́, tí ẹsẹ̀ wọ ẹsẹ̀ tán báyìí, o tún fẹ́ fi mí sílẹ̀ lọ́sàn-án gangan, kí àwọn iwin bá máa fi mí ṣe ẹ̀sín, kí wọ́n sì máa wí fún mi pé kò tán nídìí ẹ. Háà! Ọlọ́run yóò dá ọ lẹ́bi, ìwọ abanijẹ́ ọkùnrin yìí." Ẹ jẹ́ á dúró níbí. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá yìí ń tẹ́ ẹ̀ mọ́ gbádùn gidi gan-an ó ní o. Ń tẹ́ ẹ̀ mọ́ gbádùn gidi gan-an, bá mú fóònù mọ́jì ó bọ́lẹ̀. Ń tẹ́ ẹ̀ mọ́ gbádùn gidi gan-an ó ní àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, ẹ lóhun kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, ẹ pín kó kárí ilé, kó kárí oko. Ẹ dákun, ojú òní tì yín. Ojú yìí ti ná alẹ́, ọ̀nà kan tẹ́ ẹ lè gbà ràn mí lọ́wọ́, tẹ́ ẹ lè gbà ran ètò yìí lọ́wọ́, òun náà nù. Ẹ tún jẹ́ ó kárí gbogbo ayé. Nígbà tá a bá tún fi padà wá, lágbára lọ́wọ́ Elédùmarè, kí àwọn èèyàn ó ti rí wípé a tún ti bọ́ sórí afẹ́fẹ́ padà. Ojú òní tì yín. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí +1 202 380 8501 +1 202 380 8501. Yálà ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, tàbí pé àtúpalẹ̀ èdè òyìnbó sí Yorùbá, tàbí Yorùbá sí òyìnbó, tàbí ẹ fẹ́ káwọn ọmọ yín ó gbọ́ èdè Yorùbá, tàbí pé ẹ fẹ́ ṣe ayẹyẹ tẹ́ ẹ sì fẹ́ pé èdè Yorùbá àti òyìnbó pọ́nbélé lẹ fẹ́ ká sọ ńbẹ̀. Ẹ ṣe pé ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè sórí aago níbikíbi tẹ́ ẹ bá wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Á débẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Títí ìgbà míì tá a tún pàdé, tiyín ní tòótọ́ ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o.